ẹgbẹ́ Afẹ́nifẹ́re lábẹ́ àkóso arákùnrin Ògúndèjì Òjó láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn oníròyìn láti túbọ̀ là wọ́n lóye lórí àwọn nǹkan tí ò yé wọn tẹ́lẹ̀ rí nínú pé ká pè sórí rédíò táwọn ènìyàn náà ń ṣe. Gbọ̀ngàn ibùjókòó ìgbafẹ́ ti Ṣọ́wọ́ná tó wà nílùú Ọ̀họ̀rí-Ìjè ló gba òbítíbitì àwọn tó ń pè sórí rédíò lábẹ́ àkóso ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n kalẹ̀ sí agbègbè ìlú Issaba. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbà lálejò ọ̀hún òun náà ni ọ̀gbẹ́ni Kòsọ́ndà Yakubu tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ Olókìkí FM pẹ̀lú èdè Ọ̀họ̀rí-Ìjè, Kásùmù Ìṣọ̀lá tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá àti arábìnrin Ẹlẹ́nà Ìdólékè ní àwọn tí wọ́n gbà lálejò ọ̀hún. Àtúpalẹ̀ àwọn ìṣòro tí ó kojú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lásìkò tí wọ́n bá ń pè sórí ètò tí wọn kì í rédíò ọ̀dọ̀ wọn lọlẹ̀ àbí fi máa fi ìpè dá ẹni tó wà lórí ètò láàmú àtàwọn nǹkan tí wọ́n lè sọ kí wọ́n ṣe ìwádìí ẹ̀ fìnífíní. Bákan náà ni wọ́n ti mẹ́nubà tó jẹmọ́ ti bí wọ́n ṣe lè wà ní ìṣọ̀kan nínú ẹgbẹ́ yìí tí wọ́n sì lè ní àwọn ìwé òfin àti ní káàdì ìdánimọ̀ tí yóò máa ran ẹgbẹ́ náà lọ́wọ́. Oríṣiríṣi ọ̀rọ̀ ló gbẹnu àwọn tí wọ́n jẹ́ pèrèpèrè yìí tí wọ́n fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́kọ̀ọ̀jọ̀kan fún àwọn tí ó wà ní ìkàlẹ̀ níbi ìpàdé náà. Níparí ohun gbogbo, a súnmọ́ àwọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n sì sọ fún wa nípa ìdùnnú wọn lórí ibi ayẹyẹ náà bí ó ti wáyé. Láti arúkà yìí àti bẹ̀rẹ̀ ìpàdé lóòótọ́ ṣùgbọ́n ìpàdé tí a ṣe lónìí ọ̀tọ̀ á yàtọ̀ sí àwọn ìpàdé àti ìṣe ayékálí pọ́jọ́ tí wọ́n wẹ́ tẹ́lẹ̀ ní bá ti tọ́ tẹ̀síwájú dùbẹ́. Ìdánilẹ́kọ̀ọ́ yẹn wọ́n fún ní ìdánilẹ́kọ̀ọ́ ìpè àwọ̀ yìí ká máa pè sí àdéhùn tí wọ́n sọ fún ní ìpè báyìí ní ká máa pè sí àdéhùn kó mọ̀ sí wàhálà kan kújọba kẹ́kọ̀ọ́ má pè ní lẹ́jọ́ wọ́n fún ìdánilẹ́kọ̀ọ́ iná ní dùn gan-an. Alákòóso pátá fún ẹgbẹ́ náà arákùnrin Ògúndèjì Òjó ló bá iléeṣẹ́ wa sọ̀rọ̀. Ọdún lójú mi gan torí ìbọn ti mọ owó tẹ́lẹ̀ máa dáa tó àwáyé ń pè sí àdéhùn àákàtà ẹ̀bẹ̀ tí ṣe ni a kò gba ìdánilẹ́kọ̀ọ́ ẹ lọ́dọ̀ oníkan kábẹ̀ sí ṣe òṣìṣẹ́ pọ́lẹ̀ ti eré ọwọ́ àwọn ọjọ́ ọmọ ẹgbẹ́ náà lálẹ́ fún ọ̀ka wa ìgbà wọn sì wá tó fún wa lé ìdánilẹ́kọ̀ọ́ púpọ̀ tí ra ẹlẹ́bi yóò kù sí lónìí àṣẹ apá yẹn ká kó bàbá pè sí àdéhùn pálẹ̀ ṣe rọrùn àdéhùn lọ ẹlẹ́gbà èdè àlè fún sọ̀rọ̀ sáà fún olóṣèlú ọkọ̀ mọ́ burú jù wọn àsọ apá yẹn ká kó. Arábìnrin Ẹlẹ́nà Ìdólékè eléyìí tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò Àjáwẹ̀rẹ̀ òun náà pẹ̀lú gbólóhùn tiẹ̀ ní ìparí ìpàdé náà èyí tí ó wáyé láàbá ìyẹn ní ọ̀dọ̀ Ṣọ́wọ́ná. Lónìí a wá sí Issaba ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn yẹn ń pè sí rédíò ká jẹ́ ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re Ọ̀họ̀rí-Ìjè. Kókó ìpàdé náà ó dá léèké àwọn ìwà yónìí kò ti mọ̀ tẹ́lẹ̀ kan ń fù nípa ẹ̀ka pé sí rédíò kan mọ̀mọ́ pé ń yí rédíò yìí lọ ilẹ̀ dúdú rédíò náà bẹ́ẹ̀ fún ṣe fún ọmọ létí àtòní ń pè ká ẹ̀ náà àtòní yí à ń pè sí lérí ètò ẹ̀ ìṣòro isi máa ń mú wá lágbèdè méjì ọ̀yẹ́ fún kójí ó ní à ń ní màlípa ẹ̀ torí àlebi kó so fi kàn sẹ́ṣẹ̀ ìwọ̀n mi ẹ̀ wọ̀ yọ́jẹ́ fọlẹ̀ ká náà ìwọ̀n kò mọ̀ ó ní ọ̀rọ̀ yóò gbẹ́dọ̀ fọ̀ kókó ọ̀rọ̀ yóò gbẹ́dọ̀ fọ̀ bó o bá pè ọ̀yẹ́ fọlùwà ẹ̀kọ́ lọ lérí ẹ̀ àwọn míì à pè wọn olómi ẹ̀ lè má níwìn fẹ́ ìfọ̀ láàpè káṣe ìta bàbà gbogbo ìkíní wọn kò dà ẹ wá ti ro wọn fẹ́ ìfọ̀ nítorí pé ìdìbò ń pèsè ilé ètò torí ètò yóò ní à ń gbé kalẹ̀ kókó kan ní fẹ́ mú jáde iye náà bá pè ọ ìwọ̀n bá fọ̀ àtọ̀ mú ọgbọ́n wọn fún ni yẹn ń gbọ́ra di ó ní ọgógó yẹ àmọ́ fúká pé kò jí ká fo náà ní ká máa gba ibi mi ẹ̀ máa ń kú káàtó ìwọ̀n ẹ̀ làwọn ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní Ọ̀họ̀rí-Ìjè lónìí. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.